ìmọ̀ TV. Ọgbọ́n bẹ, òye bẹ, ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ní gbàgede ìmọ̀ TV. Ẹ máa wò ó, ẹ máa gbọ́. Àpapọ̀ àwọn ọmọ Nàìjíríà pípapọ̀ wa nílùú yìí àti Yíbò àti Yorùbá àti Haúsá àti Fúlàní àpapọ̀ wa náà pè ní Nàìjíríà àbí ní ọ̀dà Yíbò ni wọ́n categorize South Òṣèkírì nǹkan náà categorize wọ́n sí lọ́dà Haúsá ni wọ́n categorize àwọn Nupe àwọn Gwari àtàwọn míì bẹ́ẹ̀ tó jọmọ́ North ibẹ̀ náà categorize wọ́n sí àwa Yorùbá kò ní ìdí category Yorùbá is Yorùbá. Ṣùgbọ́n àwa náà mọ̀ pé àwọn ọ̀ràn méjì kan wà nínú àwọn ọ̀ràn tí wọ́n ń pè ní Nàìjíríà yìí. Àwọn ọkàn ìwà làwọn fi ń ba Nàìjíríà jẹ́ náà dẹ̀ fi ń ba gbogbo ayé jẹ́ náà sọ wá lẹ́nu káàkiri tó jẹ́ pé tẹ́ bá gbọ́ pé wọ́n bá Nàìjíríà kó má wọ̀lú àwọn ibì kan báyìí o ẹ wá lọ́wọ́ àbọ̀ ẹ̀yà tí mò ń sọ yìí ni ló fa wàhálà bẹ́ẹ̀. Tẹ́ bá gbọ́ pé ní Nàìjíríà ní ìlú kan o wọ́n ti ṣíṣí passport Nàìjíríà wọn ni wọ́n ti ẹ̀fẹ́ rí green passport o ọmọ Nàìjíríà kan gbọ́dọ̀ wọ̀lú àwọn o ẹ bá wa lọ́wọ́ àbọ̀ pé kí ló ṣẹlẹ̀ àwọn ẹ̀yà tí mò ń sọ yìí ni wọ́n balẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n láàrin Nàìjíríà wá ń bí àwọn ìran kan nínú ẹ̀yà tá a jọ fọ́ọ̀mù Nàìjíríà àwọn yẹn làwọn ń dá omi àlàáfíà Nàìjíríà rú tiwọn tí wọ́n ń ro Nàìjíríà gbòrògbòrògbò àwọn àtúnwá lọ kó àwọn ará àtàmọ́ra ẹ̀jẹ̀ àjọ máa dàrú àwọn ẹ̀yà yìí ẹ̀yà kan làwọn náà àwọn ẹ̀yà wo ni mò ń sọ ẹ̀yà Fúlàní káwọn bà Nàìjíríà jẹ́ láwọn wà fún nítorí pé wọ́n fẹ́ jẹ ọ̀gá wọ́n fẹ́ jẹ́ kó jáwọn nìkan làwọn máa ṣo lórí kó jáwọn làwọn ó kó ẹ̀yà tó kù lẹ́rú ní táwọn wà fún nìyẹn. Fúlàní ò bà wá jẹ́ wọn bà wá lójú jẹ́ ta wọn lọ lónílùú lọ bá bẹ̀ jẹ́ rárá Nàìjíríà tí wọ́n wà yìí náà ní tó kún àwọn nìkan gbalẹ̀ ní Nàìjíríà kó sọ̀rọ̀ àwọn dọ́lọ́ lẹ́yìn lórí tàwọn Fúlàní nìyẹn. Àwọn ẹ̀yà Ìgbò tá a mọ̀ sí Yíbò ẹ̀yà Yíbò àwọn ọmọbi kan lè yàn ń gbé tán bá sì ti débẹ̀ kan jẹ gàba ń bẹ̀ náà máa ń fẹ́ bọ́n ṣe ń ṣe Nàìjíríà ni wọ́n ṣe ń ṣe ní outside Nàìjíríà kò sí ìlú kan tí wọ́n dé báyìí wọ́n á mẹ́sọ̀ pé àwọn jẹ́ àjẹbì àjẹfọ́sáwo wọ́n á tún yàgbẹ́ sáwo ń bẹ̀ ni ṣùgbọ́n nítorí bíbí rẹ̀ ẹ tó bá wù kó ní fídíò tí mò ń ṣe yìí mo wà bias mo wà tribalistic act òyìnbó tó bá wù wá ká fi sọ ṣùgbọ́n inú ẹ̀ wo bí tẹ̀ wá ṣé Yíbò ṣe dáadáa ń bẹ̀ lóòótọ́ o tí n bá sọ pé gbogbo Yíbò I will be committing what they call fallacy of hasty generalization nínú àwọn tó ṣe psychology but larger percentage of them ló jẹ́ pé wọ́n nírú attitude yẹn lọ́wọ́ attitude ká débì kan ilé onílẹ̀ ká bá bẹ̀jẹ̀ ká má ká ìwà bí àfọ́ra ìwà olè ká sá ṣe anything tó bá sá ti máa mówó wá then wọ́n tó wá fẹ́ jẹ olórí láàrin ara wọn bẹ̀ wọ́n fẹ́ yan ọba yóò dẹ̀ ní máa forúkọ ẹ̀ jẹ́ ọba nìkan á fẹ́ kó máa dádé bí àwọn ẹsẹ̀ ń dìbò tìlú wọn community tó bá wá dádé sí yẹn wọ́n ò fẹ́ mọ́ ọmọ ní tó jẹ́ ń bẹ̀ o wọ́n á máa control ń bẹ̀ ni o gbọ́dọ̀ wà subservient sọba wọn kò ní yà mí lẹ́nu wípé láìpẹ́ yìí lárí tọ́ba aládé kan lẹ̀ Yorùbá tóun náà tó gbà wọ́n láyè tó farawé wọn. Ẹ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ tó lọ tòní orí ìkànnì BGI náà lẹ já sí lórí YouTube tá a sì ń jẹ́ Gbàgede Ìmọ̀ TV
lórí Facebook, à ń jẹ́ Bàbá Gbàgede Ìmọ̀ lórí YouTube, lórí Instagram, lórí TikTok, Gbàgede Ìmọ̀ _22 lórí YouTube, lórí Instagram. Èké tẹ́ bá ti ń wò wá nínú gbogbo ẹ gbọ́, ẹ máa bá buwọ́lù channel wa. Ẹ̀yin tẹ́ bá rí wa lórí Facebook, ẹ wo bí tán kọ follow sí kẹ́ follow wa kẹ́ tẹ́ bá ti tẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ti follow wa tẹ́lẹ̀. Ẹ̀yin tẹ́ wà lórí YouTube tẹ́ ń wò wá, ẹ wo bí tán kọ subscribe sí, ọ̀fẹ́ ni, tó jẹ́ first timer ní ẹ tẹ̀ kẹ́ join wa, kẹ́ náà subscribe sí channel wa. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti wò wá tipẹ́tipẹ́ tẹ́ tún padà wá máa wò wá, bóyá nífẹ̀ẹ́ sí ń tà ṣe àbẹ́ nífẹ̀ẹ́ sí, a kì í ṣọ̀tá. For the fact pé kọ́mẹ́ǹtì tó bá wa wí sórí ìta ṣe lọ́wọ́lọ́wọ́ àbí ìta ti ṣe sẹ́yìn kò ní kẹ́ ẹ má padà láìkì mí ìta bá ṣe. So I appreciate. Yorùbá ní ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ torí ni tó mọ́ni lójú. Èèyàn kan ní òtí ẹ̀ mọ́ bí tá a wà rárá. So tẹ́ ẹ bá bú mi, tẹ́ ẹ bá yìn mí, gbogbo ẹ̀ náà mo fi kí yín. Torí pé ńgbà tẹ́ woṣẹ́ mi lẹ fi lè bú mi, bẹ́ẹ̀ bá woṣẹ́ mi ẹ lè bú mi. Bẹ́ẹ̀ bá dẹ̀ yìn mí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Torí pé ńgbà tẹ́ woṣẹ́ mi lẹ fi dúpẹ́, lẹ fi yìn mí, bẹ́ẹ̀ bá woṣẹ́ mi ni ẹ ní yìn mí. Mo dúpẹ́ pé ẹ ń lo dátà yín láti fi wò wá, ẹ dẹ̀ fún wa ní platform láti máa fi sọ̀rọ̀. Ẹ tó ń gbọ́rọ̀ lọ̀gá ẹ tó ń sọ̀rọ̀. Torí pé tẹ́ni òkọ̀kan ò bá gbọ́yàn, èèyàn á stop ọ̀rọ̀ tó ń sọ. Ẹ ṣeun, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Now kí n má waste time yín, ẹ wo fáàrà tí mo fi wọlé yẹn, ìwà táwọn méjèèjì ní lọ́tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ ìwà ìkà, ìwà àdánìkànjẹ́, òun náà nìwà wọn. Mi ò apologize láti sọ bẹ́ẹ̀ o. Ọdún kìí ṣe gbogbo Yíbò, bẹ́ẹ̀ ni kìí ṣe gbogbo Fúlàní. Àwọn Fúlàní kan wà tó jẹ́ pé mo fọlọ́run búra, inú wọn ò dùn sí nǹkan táwọn Fúlàní ṣe. Ẹ̀yà méjì pàápàá ní Fúlàní. Ẹ̀yà kan, ẹ̀yà Fúlàní ni wọ́n. Ẹ̀yà kejì, òun náà ní ẹ̀yà Bòròró. Àwọn Bòròró yẹn ló ya wèrè pátápátá jù. Àwọn òun gbàgbọ́ rárá, wọn kì í gbọ́n ọ̀nà rárá. Bẹ́ẹ̀ bá ti rí wọn ojú wọn rẹ́rìn rí. Ìwà pààyàn bíi kán pààyàn ló ń wà lójú wọn. Àwọn lẹ̀ ń rí, wọn kò sílùú tán sí káàkiri ayé. Ní Áfíríkà yìí wọ́n pọ̀ yàmà. Wọ́n wà Mali, wọ́n wà Kenya, wọ́n wà ní Senegal, kò sílùú tán sí, kódà wọ́n wà Ghana, kódà wọ́n wà ní Niger. Ìkà tó tó wọn láyé yóò sí. Ṣùgbọ́n ṣe rí lájá percent wọn, àwọn Fúlàní ló jẹ́ wà tó ní lọ́wọ́ ni. Kì wá kúkú ṣe pé gbogbo Yorùbá náà ló dá o. Torí àhùnmọ́ àdámọ́ Yorùbá náà wà ń bẹ o. Bí ká dìtẹ̀, bí ká fẹnu bà ayé èèyàn kan jẹ́, bí kó máa dá fún èèyàn ká máa bínú ẹ̀ láì nídìí. Kódà nígbà míì á dá fẹ́lòmíì á ṣe dáadáa síyàn, èèyàn àtúkòrì rẹ̀ bí kó sá bàjẹ́ fún, bí kó bàjẹ́ fún ni. Kódà ó lè máa ná gbogbo tó ní fún yàn, bẹ̀bí kó bàjẹ́ fún, kó má sì nípò tó wà yẹn mọ́ ní máa ṣe Yorùbá gbà mí. Kì í ṣe gbogbo Yorùbá, ṣùgbọ́n nínú percentage Yorùbá tó jẹ́ kẹ́ni má ní ni wọ́n. Ṣùgbọ́n ṣe wá rí bí Yorùbá ṣe wá wọn kò bàjẹ́ tó o. Bí Yorùbá máa ń délùú onílùú ká sọ Nàìjíríà lẹ́nu. Ẹmọ tó fà á, ibi bí ire tí wọ́n fi ń tọ́jú, tí Yorùbá fi ń tọ́mọ. Àwa ní tó ń pè ní moral ethics. Fàpẹẹrẹ bí Yorùbá bá jí láàárọ̀, àwa la máa sọ fún wọn pé dọ̀bálẹ̀ kágbàlagbà àti Yíbò àti Northerners. Àwọn òǹdọ̀bálẹ̀ kágbàlagbà, kódà láyé ìgbà kan Yorùbá nígbàgbọ́ pé ká fi pa, ká fi jíra ẹni ni Yorùbá máa ń ṣe. Yorùbá lárúkọ mẹ́gbẹ́ lórí Yíbò alárúkọ mẹ́gbẹ́ lórí gbòò, kán fi pa jíra wọn. Yorùbá nígbàgbọ́ pé bẹ́ẹ̀ Yíbò ṣe máa ṣe. Fúlàní ńkọ́, wọn ní respect fẹ́nikẹ́ni. Bẹ́ẹ̀ náà làwọn Northerners generally. Àmọ́ àwa Yorùbá, àṣà àti ìṣe wa fi ohun tí wọ́n ń pè ní ìpọ́nra ẹni ó fi lélẹ̀. Ẹ̀rí olóníkálùkù ṣe pariwo lé funny thinker lórí pé ó máa bàjẹ́ o. Kò sí ìtọ́kan Yíbò pẹ̀lú pé èèyàn kan bàjẹ́ bó o bá ti lówó. Ọ̀gá ló jẹ́, kódà lórí ẹ̀gbọ́n tó ẹjọ́ jẹ́gbọ́n, kò sí ìtọ́kan wọn. Now
nítorí bíbí ire tí Yorùbá ní. Orí àtẹ tó rí Yorùbá kó dé ìlú òyìnbó tàbí kó kúrò ní Nàìjíríà kó wá lọ babi tó wà jẹ́ ó lójú. Kódà bàbá rẹni tó ń ṣe bẹ́ẹ̀ gbàgbèjì àwọn ọmọ Yorùbá tó tọ́jọ wà nílùú yẹn ni wọ́n máa takò. Ẹ bá gbọ́ pé wọ́n bá Nàìjíríà nílùú kan kó má wọlé, ẹ lè fẹ́ rí Yorùbá nú ẹ̀. Ẹ lè torí pa àwa fragile adẹ̀pọ̀n nǹkan tí wọ́n ń pè ní orúkọ àwa pọ́nlé. Ṣàdédé la rí ní àná níjẹta wípé nílùú kan tí wọ́n ń pè ní South Africa, ohun tó fa tó tónu tí mo fi wọlé rèé o. Nílùú kan tí wọ́n ń pè ní South Africa, ṣàdédé la rí fáwọn Yíbò tó gbéṣe wọn dé ìlú náà. Ṣé ẹ gbàgbé xenophobia tó ṣẹlẹ̀ jọ́kì ní àná? Yíbò náà ló fa wàhálà ní the same South Africa tí wọ́n fi sọ pé iléyá fún gbogbo ọmọ Nàìjíríà, that Nigeria must go. Nígbà táwa ń dàgbà bọ̀, Ghana must go làwa gbọ́ ńgbà yẹn. Lónìí káàkiri ìlú Áfíríkà, Nigeria must go dẹ̀ láyé sọ́nsìn. Wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́. Kí ló ṣẹlẹ̀ rèé? Tó bá kú jẹ́ ìlú tiwa náà ṣe é gbé ni. Tó bá kú jẹ́ pé ààbò tó ga wà nílùú wa. Gbàgbèjì àwọn èèyàn tán wà diaspora lóhùn kan wálé kan wá establish sílé pé káwọn má máa gbèlú onílùú. Níbi 60s 70s early 80s tí Nàìjíríà dáa tó ṣe gbé. Bẹ́ẹ̀ bá rọ́mọ Nàìjíríà tó gba scholarship lọ lóyìnbó, bí kan ti wálé ní máa ṣe wọ́n. Bàbá tó bí mi ní 1979 double scholarship ló gbà nígbà tí wọ́n parí ní University of Campbell, University of Newcastle, nígbà tán ṣe tán bẹ̀ 1979. He emerged as the best graduating student. Scholarship bí mẹ́ta ni wọ́n fún wọn papọ̀. Wọ́n parí masters tán, wọ́n retain dáàdì wa lóhun ò lè dúró torí òun calculate salary òun pẹ̀lú tóun fílẹ̀ Nàìjíríà kò tiẹ̀ ṣe é gbọ́ síra wọn. Nígbà tó wò Nàìjíríà dáa, nígbà táàbò wà lu Nàìjíríà, nígbà tí ìfọ̀kànbalẹ̀ wà Nàìjíríà. Nísìn tí bá rántí máa ń ká mi lára pé Aláàjì ẹ̀ bá ti gba appointment bóyá gbogbo alẹ́ bá ti kó lọ òun ní ìsìn, bóyá gbogbo rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tó ń ṣẹlẹ̀ àwọn ọba tẹ̀ máa mọ̀ Nàìjíríà. Now àwọn ọmọ Nàìjíríà gbà náà inú dùnú náà wà, wọn á mú mi tán, wọn á sọ kéèmù nù nítorí pọ́kàn balẹ̀. Ẹlòmíì ò tiẹ̀ kí ń tilẹ̀kùn lé. Àmọ́ ńgbà táwọn tí wọ́n lo ẹ̀kọ́ ọ̀fẹ́ Awólọ́wọ̀ tí wọ́n wá jáde iléèwé tán, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní já bíríìjì tí wọ́n gùn kọjá tán fi dèèyàn. Àwọn tí Nàìjíríà ṣe lóore lánàá, àwọn náà ni wọ́n wá fìyà jẹ Nàìjíríà lónìí. Nàìjíríà di nǹkan táwọn ọmọ Nàìjíríà sá kiri ilẹ̀ tí wọ́n fẹ́ lọ máa gbélú mi. Àwọn ẹ̀yà Ìgbò àwọn náà káàkiri. Ṣùgbọ́n South Africa ti ń sọ tipẹ́tipẹ́ pé ó tó gẹ́ itú tí ẹ̀yin ọmọ Ìgbò yìí pa. Bẹ́ẹ̀ bá wà ọmọ Yahoo, àwọn náà ni wọ́n pọ̀ ńbẹ̀. Bẹ́ẹ̀ bá rí gbáláwo, àwọn ọmọ náà, àwọn Ìgbò yìí náà ní àwọn lẹ́bàá níbi máa dà nǹkan rú. Àwọn tó ń bayé jẹ́ nínú Ìgbò ni mò ń bá wí o, torí pé àwọn kan wà nínú wọn tí wọ́n jẹ́ èèyàn rẹ̀. Àwa náà kún rí wọn Nàìjíríà. Àwọn kan wà tí wọ́n ń paint orúkọ Nàìjíríà dáadáa. Oríṣiríṣi wọn bẹ́ẹ̀. A ṣe béèyàn kan ló gba ló bẹ́tìrọ̀lẹ̀ tó sì jọmọ Ìgbò. Àìmọye wọn náà wà ní bọ́ọ̀lù tí wọ́n gbá bọ́ọ̀ fún wa tán sì gbórúkọ Nàìjíríà ga. Ṣùgbọ́n ṣe rí àwọn ọ̀bàyéjẹ́, ọ̀bàlújẹ́ ó pọ̀ láàrin wọn. Àwọn ni mò ń bá wí nínú ọmọ Ìgbò. Wọ́n bá dé di òṣèlú náà, àwọn náà ni wọ́n bàjẹ́. Wọ́n bá dé lò nílùú, àwọn náà bí kó jẹ́ wọ́n kì í máa mọ̀ pé ìlú onílùú làwọn wà. Àwọn máa fẹ́ jẹ gàba bí pé ìlú àwọn làwọn wà. Ó wá ṣẹlẹ̀ pé tó ṣẹlẹ̀ ní South Africa yìí,
ẹnìkan tí ń jẹ́ nínú àwọn Ìgbò ó lóun fẹ́ jẹ Eze Ndị Igbo ní South Africa. àwọn ọmọ South Africa gbọ́ wọn ò sọ̀rọ̀. South Africa lẹ́ ń wò yìí o, wọn ò sọ̀rọ̀. in tó fọ́nì jù ní pé iṣẹ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ náà ò ṣe é sọ pé iṣẹ́ báyìí ni wọ́n ń ṣe, kò jọ gbájú ẹ̀, kò jọ kí níná fi ń lo life. àwọn ọmọ South Africa ò sọ̀rọ̀. nígbà tọkùnrin jẹun tó yó tán ló bá léṣe Ndị Igbo lókù tó mú jẹ. ẹ jẹ́ nǹkan ọ̀rọ̀ náà fún wa kó lè dùn. The ongoing protests in South Africa, Eastern Cape Province, over the controversial coronation of an Igbo traditional ruler has escalated into violence. torí bá jẹ́ Eze Ndị Igbo àjẹsẹ̀ Ndị Igbo nílùú onílùú tí kìí ṣe ìlú yín. ọ̀rọ̀ náà lọ báyìí pé the ongoing protest in South Africa's Eastern Cape Province over the controversial coronations of an Igbo traditional ruler has escalated into violence. Ṣẹ́gbọ́n traditional rulers wọ́n fẹ́ install nílùú onílùú ní country ní country. kìí tẹ̀ tó wá ṣe Nàìjíríà tájọ wa o, country oní country. with demonstrators setting vehicles ablaze and looting shops owned by foreign nationals. Cherry. Sahara reporters had earlier reported that protesters took to the streets, demanding the immediate deportations of Nigerians linked to the event, warning of possible violent resistance if authorities failed to act. The protesters said several vehicles and buildings belonging to foreigners ablaze at Kugombo City and quickly moved to another location when police moved in to disperse them. Protesters have touched vehicles and buildings allegedly belonging to foreign nationals in protest against the installations of Nigerian king in the Eastern Cape, according to Newsstream Africa. Also, CDR Africa reported that tensions erupted in the Eastern Cape as protesters set vehicles and buildings ablaze, reportedly targeting properties of foreign nationals. Àwọn foreign nationals, àwọn Nigerians. Foreign nationals. Amid the entourage over the installations of a Nigerian Igbo king, even the local butchery was not spared by protesters who can be seen looting meat products, according to EWN reporters. According to ENCA, the situation turned bloody as someone was reportedly stabbed, allegedly by Ethiopian business owners. Motor vehicles have been set ablaze and two individuals have been rushed to hospitals to receive medical treatment. The protesters, led by members of the political group Action South Africa alongside traditional leaders and community members, followed growing outrage over what demonstrators described as an affront to the province's sovereignty, constitutional order, and established traditional leadership structure. Unfortunately, the protest turned violent, prompting police to move in to disperse demonstrators in Kugombo City as tensions escalated, according to SABC News. Ṣé rí ohun tí àwa máa ń gbà mọ́ra ní Nàìjíríà? Ǹjẹ́ a jẹ́ mọ̀ pé àwọn ìlú mi ò ní gbarú ẹ̀? Ohun táwa máa ń gbà mọ́ra, pàápàá jùlọ àwa Yorùbá, ohun tá a máa ń gbà mọ́ra, àwọn ìlú mi ò kì í gbarú ẹ̀. Bá mi fà kọ́lé yẹn sí káwọ́, no to kíni, no to Igbo king. Inú mi dùn pé this time around àwọn South Africans yẹn
wọ́n rí pé àwọn Ìgbò ni kì í ṣe gbogbo Nigerians torí tẹ́lẹ̀ wọ́n máa ń kó wa pọ̀ ni àti Yorùbá tó wà South Africa àti Ìgbò àkógbó wọn máa bà business wọn jẹ́, wọ́n máa ṣe wọ́n léṣe. But this time around Ọlọ́run ṣeun pé wọ́n rí pé Ìgbò ni. Àwa Yorùbá fẹ́ràn ká máa gbàgbà mọ́ra gan, kódà àwọn abárẹ́ni tó sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá ní àwa Yorùbá arẹ́dì láti gbò lẹ́nu pé báyìí náà ẹ dàlúrú ẹ palẹ̀ jẹ. Àwọn ọmọ South Africa àwọn lè gbọ́ yìí. Inú mi kàn dùn pé for the first time wọ́n identify àwọn tó ń fa wàhálà nílùú àwọn tó ń balẹ̀ jẹ́. Wọ́n ní wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan gbà tí wọ́n fẹ́ install ọba yẹn tó bí àwọn prophets yẹn nínú. Ẹ̀tàn fẹ́ fi jẹ́ ṣe dìgbà tìyàwó ẹ̀ lẹ́ ń wò yìí. Màṣíìnì kan play fídíò yẹn fún wa ká gbọ́. Wọ́n ní wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan bẹ̀ tó bá àwọn South Africans nínú. Àwọn ọ̀rọ̀ yẹn wọ́n incite ara wọn bíi pé ká sọ pé àwọn ni wọ́n ní authority gbogbo prophets ibi tán wà yẹn. Irú táwa lo state bíi prophets àti counties làwọn ń lò nílùú tiwọn. So wọ́n sọ̀rọ̀ nínú ìgbà tán fẹ́ install ọba yẹn ní sọ̀rọ̀ wípé bí ká sọ pé àwọn ni àwọn ti gba authority lórí gbogbo àwọn tí wọ́n wà nílùú yẹn làwọn yẹn wá wò pé nílùú wa nílùú tó lọ́ba tó níjòyè nílùú tiwa wọ́n ń ṣe Yorùbá káláwa Yorùbá ni àti máa rẹ̀ tó máa dìtẹ̀ pẹ́ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kán wà bẹ́ẹ̀ kíní kan because mi mọ nǹkan tó ń ṣe ẹ̀yà yìí. Láìpẹ́ ìlàgbọ́pá Aláàfin ó fi ń dìgbò general ń dìgbò gbogbo ilẹ̀ Yorùbá fọ́tò ẹ̀lẹ́wò yìí sàtífíkẹ́tì l'Aláàfin gbélé lọ́wọ́ yìí. ń táwa ń gbà mọ́ra ńlẹ̀ Yorùbá táwa fọwọ́ sí làwọn South Africa ni wọ́n jarí fún yẹn. Ọjọ́ wo lójú wa fẹ́ là ńlẹ̀ Yorùbá? Sẹ́ríkì Fúlàní àwọn yẹn á máa ṣe tiwọn ní lọ́dọ̀ wọn, kódà wọ́n ní ààfin, wọ́n máa ń ní ààfin Sẹ́ríkì Fúlàní ààfin kí àti ẹ̀ Ọlọ́run nìkan ló mọ orú ẹ̀ẹ́dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ lù tiwọn. Ẹni bá mọlé ọba Yorùbá lẹ́nugun tọ́ba yẹn ń dádé tó múrù kẹ̀rẹ̀ dání tó ń ṣe gbogbo ẹ̀ kẹ́ẹ̀jọ kẹ́ẹ̀júwe fún mi ẹ sọ sí kọ́mẹ́ǹtì. Ilé ọba Yorùbá ààfin ọba Yorùbá lẹ́nugun, ààfin ọba Yorùbá ní Imo, ààfin ọba Yorùbá ní Ẹ̀bọ̀nyì, àwọn kọ́kọ́ ilẹ̀ Ìgbò ni mò ń dárúkọ yìí. Ẹ fi bẹ̀ hàn mí ẹ sọ àdírẹ́sì yẹn ká gbọ́ kẹ́ẹ̀dẹ̀ gbé píkṣọ̀ tọ̀hún jáde níbi tó ti dádé tó ti múrú kẹ̀rẹ̀ dání tó ti já ààfin. Àní lẹ́kọ̀ọ́ Ridwan Akiolu lẹ́kọ̀ọ́ ọba of Lagos wọ́n ẹsẹ̀ dìbò Lagos state ń challenge ẹ̀ nígbà election tó lọ. Káwọn bàbá yẹn tó yarí pé ẹfẹ́ gba Lagos ẹfẹ́ wọ́n rí dípò ẹ̀ pé ìwọ bá wo tẹ́sẹ̀ dìbò ń compete pẹ̀lú ọba of Lagos níbi tá a bàjẹ́ dé. Bẹ́ẹ̀ bá dẹ̀ rẹ́nikẹ́ni tó bá dìde tó bá sọ̀rọ̀ Yorùbá rẹ́dì láti bẹ̀ lórí torí ìfẹ́ ta ní sí Ìgbò. Ṣáwọn nífẹ̀ẹ́ rú ẹ̀ sí wa padà? Ṣé wọ́n reciprocate ìfẹ́ yẹn padà sí wa? Kò sẹ́yà tí Yorùbá ò nífẹ̀ẹ́ sí mo fọlọ́ bùrà mọ́yé. Kó tó di pé Fúlàní bẹ̀rẹ̀ wèrè tán bẹ̀rẹ̀ yìí àjọ ń gbé ní náà àjọ ń jẹun àjọ ń mú ní. Kódà tó rọmọ Yorùbá tó fẹ́ wọn tá fẹ́ wọn láya tán fáwa náà lọ́mọ àìmọye. Ní primary school tẹ́mi lọ twins ni wọ́n àjọ wà kíláàsì ni wípé máa jẹ túwó dèmíyà túwó ọlọ́bẹ̀ pé máa kọ́kọ́ jẹ rí láyé mi ọ̀dọ̀ àwọn Fúlàní mo ti kọ́ jẹ. Hùsẹ́ẹ̀nì Yaro Umoru Yaro ọ̀dọ̀ wọn ni mo ti lọ jẹ́, màmá wọn ló ń tà àjọ wà kíláàsì ni Army Children's School 1 Láfẹ̀wá Lábẹ́òkúta wa yìí. Àjọ wà nù kíláàsì tàbá kúrò skul máa kọ́kọ́ gbalé wọn láfọ̀ǹtà àkọ́ jẹun ìgbà míì ó lè jẹ́ gàá la máa lọ tá máa lọ mú fúrádé nùnù
kékeré ni mo ti mọ gbogbo jẹkújẹ yẹn jẹ torí pé sójà ló ní skul, àwọn bàbá wọn àwọn àmì àwọn sójà ní àwọn bàbá wọn, so oníkálukú jọ ń ṣe fact tí ẹ lè rí wa kẹ́ sọ pé ọmọ Yorùbá lélẹ́ bá àmọ́ Yorùbá àmọ́ Fúlàní àmọ́ kankan, àwọn ọmọ wọn míì ti gbọ́ Yorùbá kú tí ẹ lè mọ̀ pé wọ́n ti ẹ ṣe Yorùbá. Bẹ́tọ́ ló fi sọ́dẹ̀ bí lókan bá ń tòrò ọmọ àlè bẹ̀ ò tí ìdàgbà ni, ọmọ àlè àárín wọn wá dàgbà, wọ́n dẹni tó ń sọ pé òkùnbi tí Yorùbá fẹ́ gbà nínú ìlú wa tá a bí wa sí. Wọ́n a máa jí wa gbé, wọ́n máa bá wa níyàwó sùn, wọ́n á máa ọmọ wa àìmọye ọmọbìnrin nísìn tó jẹ́ pé Fúlàní ló disfagẹ́nsì ní Nàìjíríà nílẹ̀ Ìgbò nílẹ̀ Yorùbá yìí, àìmọye ṣọ́ọ̀ṣì tí ò tó ṣèṣòro mọ́, àìmọye mọ́sálásí tí wọ́n bí kúkú ṣàṣàlátù, kódà irun ìṣáì gan tó wọ́n bá dúore wọ́n pa wọ́n mọ́ bẹ́ẹ̀. Níta sọ Nàìjíríà dàní, ní tí Fúlàní sọra wọn dàlé wa lórí rẹ̀. Kò sí nǹkan kan tí gbòó tó ń dùn tó dẹ̀ ń dùn nísìn, ò ní pé báwo làwa Yorùbá ṣe fẹ́ bọ́ lọ́wọ́ ogun panipani yìí. Ní tó máa ń ṣe Yíbò tí wọ́n ní pé ibi táwọn bá ti dé káwọn sá ti jọ̀gá ń bẹ̀, káwọn sá ti wà dominant ń bẹ̀, káwọn sá ti jẹ́ ruler níbẹ̀, òun làwọn máa ń fẹ́ kọ́dẹ̀ ṣe, and they are ready to do anything for money. Mo tó tún sọ o, kìí ṣe gbogbo Yíbò o, larger percentage of them, but àwọn kan wà tá bí ire tí wọ́n jáde láti ilé rẹ̀ ẹ̀yin náà rí wọn, wọ́n kàwé wọ́n dẹ̀ tọgbọ́n orí. Bọ́jọ́ àwọn tán wá láti village, tán wá láti inú igbó yẹn, ẹ lọ wò gbésí ayé tán ń gbé gbòòrò, tán ń gbé nílùú mi, wọn kí ẹ̀ kílẹ̀ mọ́ lọ́la ńgbẹ́ bá jẹ tẹ́ ẹ yóò tán nílùú onílùú tẹ́ẹ̀nà tí wọ́n pè lù onílùú lẹ́wà tẹ́ẹ̀ tó fẹ́ jọba síbẹ̀. Wọ́n dẹ̀ níjọba ká sọ pókè o pé kákan máa fi ṣe olórí láàrin ara wa ni wọ́n níjọba rú ẹ o, wọ́n máa kó ààfin gangan tán máa rúùlù community tán jọba yẹ sí, tán máa fẹ́ rúùlù máa ṣe bí ọba nílùú onílùú. Ẹlẹ́ẹ̀kejì rẹ o, lẹ́yìn tí xenophobia àbíkí náà pé tán ṣe lọ tán pa ìmọ̀ye Nigerians, ẹlẹ́ẹ̀kejì ló tún ṣẹlẹ̀. Inú mi kàn dùn pé ẹlẹ́ẹ̀kejì wọ́n identify àwọn táwọn bá dà pé Igbo pure. Alálàáfín sì fi wọ́n jẹ láìpẹ́ ìṣẹ́ tọ́lóhùn jẹ́ Ndigbo general the whole Yorùbá, Ndigbo of Yorùbá land. Lagos state ló kọ̀ pé láyé kò sí tó jọ ń bì, sáwọn ti fòfin lé pé kò sí tó jọ Ndigbo ẹsẹ̀ Ndigbo Lagos state láéláé tipẹ́tipẹ́. Aláàfin ṣe wá jẹ Ndigbo general fún gbogbo ilẹ̀ Yorùbá. Àwa Yorùbá làwa máa ń gbà ẹwọ tó ṣẹlẹ̀ Badagry ní last year, wọ́n gbogbo lé Yorùbá pátá wọ́n dẹ̀ ta fún Yíbò kan ṣo, wọ́n talẹ̀ yẹ fún Yíbò kan ṣo. Ó fẹ́ fi kọ́ estate lẹ́kọ̀ọ́ nílẹ̀ Yorùbá. In fact the funniest one ni pé lára àwọn tó ní Èkó àwọn Badagry ni. Ní tí Yorùbá máa ń gbà mọ́ra ni. Bẹ́ẹ̀ bá wá rẹ́nìkan tó jáde tó ń criticize àwọn nǹkan yẹn Yorùbá máa fún jẹ́ ìtí mò ń ṣe yìí máa wo comment, ẹ lọ ka comment. Ìtí mò ń ṣe ẹ máa wo comment. I don't know bí ìmọ̀rú kí ló ṣẹlẹ̀ sí ìran yìí. Bí ìfẹ́ àfẹ́jù ní ká sọ ní o kò yé mi. Ṣé ní tá ṣe kan fún wa larger percentage Yorùbá tó tẹ̀lé Obi ó pọ̀ ju percentage tó tẹ̀lé Tinubu lọ. Percentage tó tẹ̀lé Obi ní ọmọ Yorùbá ni mo sọ ọlọ́mọ Yorùbá, percentage tó tẹ̀lé Obi nínú àwa Yorùbá ó pọ̀ ju percentage tó tẹ̀lé Tinubu lọ. That is Yorùbá for you. Àfẹ̀ṣí bóyá 1% lẹ máa rí inú ọmọ Yíbò tó tẹ̀lé Tinubu, bóyá 1%. Bóyá òṣèlú tó ń retí nǹkan kan lọ́wọ́ Tinubu tàbí tí Tinubu ti ṣe lóore rí láwọn percentage tẹ̀lé rí tán tẹ̀lé Tinubu, but bí 70% Yorùbá ló tẹ̀lé Obi.
ìran yìí ní tó ń ṣe wá ò yé mi, nǹkan tó kọlù wá ò yé mi, kí ló ń ṣẹlẹ̀ sí wa kò yé mi. A máa ń kórìíra ara wa gan-an, a máa ń àwọn nǹkan tá a máa ń ṣe kò máa ń yé mi rárá. Ẹ wá Awólọ́wọ̀ náà 1999 election, 1979 election, ẹ lọ wo election yẹn, Ọbásanjọ́ Yorùbá man was the president. Kí ló ṣẹlẹ̀? Wọ́n manipulate débi pé wọ́n padà declare Fúlàní as the winner. Wọ́n ní kó lọ electoral college, wọ́n tó náà lọ ẹ̀tọ́ mọ́ tó ṣẹlẹ̀ bá Awólọ́wọ̀ lọ jókòó lose, Ṣàgàrí ló win. Àìmọye Yorùbá tó tún tákù Awólọ́wọ̀ pàápàá. Yorùbá ló jókòó ló ṣe ìdájọ́ f'Awólọ́wọ̀, ló sú ẹ ló jù sẹ́wọ̀n ọdún 10. Nígbò máa sọ ní my hand are tied, ìmẹ̀ tó tie ọwọ́ ẹ̀. Nígbàtí Babangida ń lọ tó sákó lórí oyè torí pé ó ti rí pé June 12 ti hárùn lọ́rùn, ó mọ̀ ó wáì tí ó ṣe Yíbò tàbí Haúsá ló gbé síbẹ̀, ó mọ̀ lọ gbé Yorùbá wá ṣe interim government. Kí ló ń sọ fún Ṣónẹ́kàn? Ó ń sọ fún pé ìwọ́dẹ̀ ló mọ̀ bá ṣe wọ̀n ní kò ṣẹ̀gbọ́n ẹ̀ sí, bá burú ẹ̀dẹ̀ ni. Ó sábà pé Yorùbá l'Abíọ́lá, ó dẹ̀ mọ̀ pé Yorùbá ló ń gbé síbẹ̀. Ṣónẹ́kàn náà rí pé oyin pọ́n sóhun lẹ́nu tán, ẹ àjókòó tì. Ìyẹn náà gbà tó bá máa sọ wá gbọ́ my hands are tied, my hands are tied náà ni. Fúlàní wò pé eléyìí máa gbọ́ eléyìí ò tiẹ̀ ta sọ́rọ̀ ẹ̀gbọ́n wọ́n lè dànù, Fúlàní tó padà síbẹ̀. That is it. Ìran Yorùbá yẹn kí ló ń ṣẹlẹ̀ sí wa? Ìyí tó ṣẹlẹ̀ nílẹ̀ Yíbò yìí, ẹ máa tó wò pàtótó, ó ti ṣẹlẹ̀ ní Ghana. Àwọn countries kan wà tí wọ́n ṣe Áfíríkà rárá, tí wọ́n jẹ́ kí Nigerians dé mọ́. Asísà tó ṣọ́ àlàṣì pariwo láìpẹ́ lọ Bahrain, ó lọ Kuwait. Ṣé Kuwait náà ni? Ó lọ Kuwait láìpẹ́ yìí. Pẹ̀lú bó ṣe jẹ́ war star tó for the fact pé Nigeria passport ló wà lọ́wọ́ ẹ̀, ó ní tán fi ojú òun rí kóhùn tó wọlé because ó ti bá Nigeria pé Nigeria gbọ́dọ̀ wọ̀lú àwọn olófà ọmọ Yíbò. Ọmọ Yíbò wọ́n pẹ̀lú kan ní Bangladesh. Bẹ́ẹ̀ bá wọ̀lú ẹ̀ gàdàgbàlẹ̀ máa bá ń bẹ̀. Nigerians are not allowed in this country. Nígbà tí mo débẹ̀, ọdún tèmi bá lọ, wọ́n máa ń gbà wá láyé káwà wọ̀bẹ̀. Àwọn ìjọ lèmi bá lọ, àwọn ìjọ wa wọ́n gbà wọn láyé kan wọ̀bẹ̀. Irrespective of pé ọjẹ́ Nàìjíríà bí wọ́n ṣe Nàìjíríà. Mo wá débẹ̀ mo rí mi náà, sọ́mọ ayé ká wọlé sáàmà wa ní rárá bírò ti wa kọ́. Wọ́n ṣẹ̀ gba passport wa lọ́ṣẹ̀ lọ bá fi físà sí. Kí ló fà wọ́n lọ́mọ Yíbò wá gbá bọ́ọ̀lù bẹ̀? Lẹ́yìn tó gbá wọn tán, ó fẹ́ wọn lọ́mọ dẹ̀ pọ̀ mọ́ òun. Gáǹgì ni wọ́n wá gbá bọ́ọ̀ nílùú yẹn. Wọ́n dẹ̀ fira wọn ṣe gáǹgì. Fẹ́ wọn lọ́mọ, gbá wọn dáadáa, wọ́n gbowó wọn. Wọ́n gbá wọn tán, wọ́n fún wọn lóyún, wọ́n fún àwọn ọmọ lóyún dẹ̀ pa àwọn ọmọ dẹ̀ láwọ́ ìsàlọ̀. Ìgbò. Ẹ pé àtúnṣà tó ṣọ́ àlàkẹ́ ìbílẹ̀ rẹ̀ tójú ẹ̀rí ní Kuwait. Ìgbò náà ni ló bá bẹ̀jẹ̀. Àìmọye Qatar. Àwọn Ìgbò náà lọ dáná bá bẹ̀jẹ̀. Ta ló fà tí Dubai fi yarí fún Nàìjíríà? Àwọn ọmọ Ìgbò náà ni. Dubai tó yẹ pé wait láàrin ìṣẹ́jú 5 ìfísà ní ìṣẹ́jú mélòó ló fẹ́ fi gba físà Dubai nígbà kan. Dubai tèmi máa ń lọ ṣeré. Dubai di no-go area fọmọ Nàìjíríà mọ̀ sí àfi on special occasion tó bá ti meet condition tán gbélẹ̀ ló lè wọlé. Why? Torí Ìgbò ti bà bẹ̀jẹ̀. Ẹ wò lúwa iná bọ̀ ṣe ń ṣe wá ní Yorùbá. Ìtútọ́ ń pa South Africa sí àfikún àwa Yorùbá làwọn kí ẹ̀ àwa là ríro nọ́tọ̀ ti lọ present tí kìíní yẹn ṣe wálẹ̀ díẹ̀díẹ̀ àtẹ́sẹ̀ Ìgbò àti Sẹ́ríkì Fúlàní méjèèjì rẹ́ni kiri tẹ́lẹ̀ ní Nàìjíríà ojú là ní Yorùbá ò kí ẹ̀ Yorùbá ò kí ẹ̀
kò sí sábótẹ́ẹ̀dì ẹ̀ bá Sẹ́ríkì Fúlàní tọ́dẹ̀ àwọn àgbéláwà níbi ẹni pé ìlú wọn náà wà. Irọ́ yìí I need láti wake up. I need láti wake up. Yorùbá náà káàkiri àwọn countries, àwọn ọmọ ìyá wa pọ̀ l'Amẹ́ríkà, wọ́n pọ̀ London, wọ́n pọ̀ UK, àrí wọn tọ́dẹ̀ ṣe dáadáa. Ìgbò náà ṣe dáadáa o, torí àìmọye wọn tó jẹ́ one of the best doctors níbẹ̀, but larger percentage wọn ni wọ́n bà láwọn ìlú jẹ́, náà bà Nàìjíríà lórúkọ jẹ́. Àfi káwa Yorùbá ṣe ká gbárùkù tira wa ní àkọlé tí mò ń sọ. Káwọn olórí wa náà dẹ̀ jẹ́ kí ìlú wa kó wà governable. Then crusade tí Ìgbòho bẹ̀rẹ̀ ní tó ń ṣe yé o, kọ́ tí Ìgbòho ṣe yé. Àdúrà tèmi sọ lọ́hùn ni pé ohun tó ń ṣe yẹn kó bẹ̀rẹ̀ láìpẹ́ ìkọlọ́dẹ̀ jẹ́ kárí result. Kí Fúlàní sáré kábàkàbà kán má rí bí dúró sí rárá lẹ̀ Yorùbá, gbogbo onúgbò wa kó free. Ọ̀rọ̀ adùn sọ ẹnu ẹ̀gbọ́n atọ́rọ̀. Gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan lọ́wọ́ wọn kiri láwọn ọmọ Yorùbá ti sá lọ nílùú wọn, thanks to Fúlàní hegemony. Fúlàní ló kọ́ ọ̀sẹ̀, wọ́n ti pa ìmọ̀ye dànù. Mi ìmọ̀ òmùpó àbíbo náà pẹ̀lú yẹn tó lóyún ni wọ́n pálẹ̀ síbẹ̀. Mo rí tí very dark man lọ síbẹ̀ nílẹ̀ Yorùbá. Táwọn èèyàn ti sá lọ. No, bóyá mo mix fídíò yẹn papọ̀ ni. Ó dà pé ẹnìkan ṣe fídíò ló fi hàn bóyá ó mùpó ìlú kan ní ṣá, nìyẹn sọ pé o gbolé o, wọ́n ti sá kúrò ń bẹ̀ o, wọ́n lọ pa wọ́n mọ́ church àti mọ́sálásí àti gbogbo ìlú ṣe lóníkálùkù yá sá lọ kúrò nílùú yẹn. Then ìlú mi gbàgbélẹ̀ Yíbò mi, no Jos ni fídíò mi tó jáde ni mo rí very dark man bẹ́ẹ̀. Láwọn yẹn náà ń pariwo kiri. Tọ́lọ́bá sọ pé kí Ìgbòho kọ́lọ́mbà wa ṣe kó bẹ̀rẹ̀ crusade tó fẹ́ bẹ̀rẹ̀ yìí, inú mi bá máa dùn. Like seriously, ìgbà ẹni oníkálùkù máa wá mọ kí ní Ìgbòho ń ṣe. Ìgbà ẹni oníkálùkù wa máa wá mọ kí ló ń ṣe. Nǹkan tó ń try láti ṣe I really understand it. But mo bí àwa Yorùbá pé ẹ jẹ́ ká fojúlẹ̀ ká rí mú. Ẹ jẹ́ ká fojúlẹ̀ ká lè rí mú. Ṣé lóòótọ́ ní Ìgbòho ń ṣòṣèlú? Àbí ó ní tó gbà lérò pẹ̀lú tó ń ṣe? Ẹ jẹ́ ká ṣe sùúrù kájọ máa wò. Èmi mọ̀ pé sì máa yọ láìpẹ́. Mo dẹ̀ ṣe ládùúrà lọ́dọ̀ Ọlọ́run pé ìtó kọ́kàn ní ọ̀rọ̀ wa tó jẹ́ ààbò kó lọ fún wa ní ààbò Nàìjíríà. Ó máa ń bà mí nínú jẹ́ káwọn èèyàn wà nílùú òyìnbó kán fẹ́ wálé kán má lè wálé. Ẹ̀rù ń bọ̀ pọ̀lọpọ̀. Many people are in diaspora. Tẹ́rù ń bà pé bó bá lọ àìmọye tó ti lọ tí ò dé. Abọ́rọ̀dé náà wá ṣe náà wálé ní wá ṣoko. Ṣó wá padà dé. Bàbá tí wọ́n pa sóòtẹ́ẹ̀lì tí wọ́n gbé lóòtẹ́ẹ̀lì l'Óṣogbo. Ṣé bóun náà wá establish sí Nàìjíríà ni? Àwọn ọmọ àti ìyàwó ẹ̀ sì wà labroad, wọ́n wà l'Amẹ́ríkà. Wọ́n jí ẹni ẹlẹ́ni gbé ẹni kó san 50 million. Àwọn ẹbí dẹ̀ rètí iye tágbára wọn ká, àtẹ̀ntán fowó náà àti gbogbo wọn sàrà, ẹ pa wọ́n dànù. Wọ́n tún gbowó. Àwọn nǹkan yẹn là ń fẹ́ kó stop nílẹ̀ Yorùbá. Àwọn yẹn gbogbo ló pàtàkì jù, àwọn yẹn ni number 1. Ṣé rí kíní kan ni mo fẹ́ kó yé gbogbo wa? Ní agbára Ọlọ́run ilẹ̀ Yorùbá sì máa já tòótò. Àfikà tòótò, àfikà tó mú. Àfikẹ́lẹ́rú mẹ́rú kí wọ̀fà mọ́ rẹ̀ ní wọ́fà. Ó nílẹ̀ Yorùbá lè fi sẹ́tù. Àmọ́ kó tó dà bẹ́ẹ̀, àwọn nǹkan kan gbọ́dọ̀ síwájú. Ẹ ti ẹ̀jẹ̀ ká fún Ìgbòho kò ní kí n campaign fún wọn, kò rán mi sí anybody o. But èmi kàn wò pé àwa Yorùbá, this is the high time fún wa láti wake up from our slumber. Ìfẹ́ nǹkan ní nǹkan ó ti gbà wá lẹ́mìí ju tara wa lọ.
ń fẹ́ nǹkan ní nǹkan. Àwọn tàdé wò wájú yẹn sà, àwọn tá wò wájú tá rò pé èèyàn rẹ̀ ìní sọ jù bẹ́ẹ̀ lọ yẹn náà máa sọ. Káwọn wájú tá rò pé èèyàn rẹ̀ ẹ jẹ́ kán gbapò tán, ẹ jẹ́ kán gbapò tán, káwọn po làwọn Yorùbá máa wà, ẹ jẹ́ kán débẹ̀ tán, káwọn kí ló fẹ́ ṣẹlẹ̀ sí wa. Bó ṣe ìwọ ni káwa ti restructure lu ti wa, kí security wa ti dúró, kódà bọ́lọ́ ń bá ṣe ká ti bá ti wá lọ kó tó di pé ìràn míì máa bọ́ síbẹ̀. Ṣé ìwọ ni? Kì í ṣe ìwọ náà. Ẹ jẹ́ kí Ìgbòho já tó fẹ́ jágbà, ẹ jẹ́ ó jágbà, tí ẹ yé ọmọ tó ń ṣe. A lè máa bá lọ báyìí, Ìgbò ń ṣe tiwọn, Fúlàní ṣe tiwọn, Ìgbà ń ṣe tiwọn, ṣé ká Yorùbá wá fọwọ́ lẹ́rán ká máa wò ní rárá. But if you cannot be part of them, you cannot eat from them. Íńtánẹ́ẹ̀tì gbà ó pọ̀ ju nǹkan ṣe yìí lọ. Mo accept ẹnìkan pè mí lánàá pé bàbá Gbàgede kò sí Yorùbá tó against Ìgbòho, pé inú òdò sí bó ṣe ń ṣe fún Tinubu, ṣùgbọ́n kó má co-opt gbogbo Yorùbá pé dandan gbọ́dọ̀ vote fún Tinubu. Àṣìṣọ ọ̀rọ̀ ni fún Ìgbòho fún rẹ̀ láti máa sọ pé dandan kí gbogbo Yorùbá tẹ̀lé òun is wrong. Gbogbo wa ò lè understand ẹ̀ láíláí, gbogbo wa kódà ká understand ẹ̀. There is freedom of association. Anybody free láti join òṣèlú tó bá wùn, anybody free láti join party tó bá wùn. Kódà kò burú bàbá ọmọ Yorùbá tó bá jáde tó ní tẹ́ àlóbì ní òbí ní kí ó bọ́ Yorùbá dìbò fún tí ẹni yẹn. Kódà bó bá wá channel mi pé mo fẹ́ lo channel ẹ̀ polówó, tó bá sá ti sanwó fún mi is welcome. Máa bọ̀ wá polówó ẹ̀ fẹ́mi lówó tèmi ṣá. Tó bá ti sanwó mi tí ó dẹ̀ ti sọ pé mi ní kí n jókòó kí n máa bóun pariwo, ṣó ló fẹ́ pariwo ó yá. Báwọn tó bá wù ẹ́ tó bá ti tẹ́ wọn lọ́rùn, I am less concerned. Because there is freedom of liberty, there is freedom of association in Nigeria. Bàbá tó pè mí yẹn correct, òótọ́ náà sọ pé sọ fún Ìgbòho kó má máa sọ pé kí gbogbo Yorùbá tẹ̀lé òun, gbogbo Yorùbá ò lè tẹ̀lé. Gbogbo náà láti mọ̀ Ìgbòho tẹ́lẹ̀ pé overwhelmed, àwọn ọ̀rọ̀ máa overwhelm ẹ̀, àwọn ọ̀rọ̀ wọ́n máa ń bò mọ́lẹ̀ dáhùn ni. Gbogbo ẹni tó bá dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ inú ẹ̀ dáa ni, inú ẹ̀ dáa, bí inú ẹ̀ ṣe rí ló ṣe ń ṣe yẹn, kò nádìsọ́kọ̀ kọ́kọ́ mọ́ rárá. In tó fẹ́ ṣe lẹ́rí tó ti ṣe yẹn, ẹgbẹ̀rẹ̀ ìrìnàdí ẹ̀tẹ̀lé mi ẹmọ tí ìbá ti ṣe kíní kan ẹni ẹ̀tẹ̀ rí irọ́ ní gbogbo tó fẹ́ ṣe ló ti ṣe tẹ́ẹ̀rí yẹn. Ṣùgbọ́n jẹ́ àwọn ọmọ tó ń dákẹ́ tọkàn wò tẹ́ sọ̀rọ̀ tábẹ̀ they are the most dangerous creature. Torí bí tẹ́ ti máa bá wọn ní dáa, téèyàn bá ní ọkọ tàbí yàwó tẹ́ ẹ̀ṣẹ́ gan tó ti dálẹ̀ rúrú, n tó máa ṣe ló ti ṣe yẹn, n tó fẹ́ ṣe ló ti ṣe yẹn. Àbẹ̀lẹ̀ tó ń dákẹ́ tó ní ó dà kò sí wàhálà, ọkùnrin yẹn bá gbọ́n kó tètè ṣàfẹ́mi ara ẹ̀. Mo wo fídíò kan, arábìnrin kan kọlẹ̀kùn, ó kọlẹ̀kùn, ìyàwó ọkùnrin yẹn dẹ̀ ṣílẹ̀kùn fún, ló wá ní màdámù ẹ pẹ̀lẹ́ o, èmi tẹ́ rí, èmi là lé ọkọ ẹ̀. Màdámù yẹn ní ẹ̀hẹ́n àti kí tó wá ní ó lónìí sọ̀rọ̀, ó ní kí ló fẹ́ kí n sọ. Ó lọ́kọ ẹ, ó kọ́lé fún mi, ó kódà mọ́tò tí mo park síta ló rà fún mi, ó tún ṣí salon fún mi, ó tún máa fún mi ní iye báyìí lóṣooṣù. Obìnrin yẹn ní àti kí tó wá ní kí ló tún fẹ́ kí n ṣe, kí ló tún fẹ́ sọ sí. Lọ́kọ bá jáde síta ló bá ní ìwọ́kọ̀ ẹ̀ náà rí kìíní kan. Ó ní yes, ó ní ṣé kí wá kó jáde fún ẹ ló fẹ́ ni, kí n kó jáde ìpínlẹ̀ ọkọ mi kí wọ̀ wá wọlé àbí kí ni reason tó fi wá ń sọ fún mi. Ó sàpọ̀n kó ẹ̀ lè ọkọ mi tó jẹ́ pé èèyàn dáadáa ni, ó ń fún mi lówó, ń tọ́jú mi, ṣé kí n wá jáde inú ilé ẹ̀ nítorí pé ń tọ́jú ọ̀dẹ ní ẹ̀nà owó tó yẹ kó ra máa jẹ kúlkúl, kó má sọ kí ló ń sọ fún mi fún oh my dear change eléyìí ò ṣe èèyàn rẹ̀ lọ wá mi tó dáa tẹnu ẹ̀ bò tó lè máa. Ọkọ wa wò pé níṣẹ́ olú lẹ́jàre kó wá lọ jẹun. Obìnrin yẹn sọ bẹ́ẹ̀ fọ́kọ ẹ̀.
ọkọ ẹ̀ tó wá wípé my dear ò ní bínú, ní kí ló fẹ́ bí mi nú, ó tọ́jú mi náà, ó ń ṣètò ẹ̀ fún mi, kí ni mo fẹ́ bínú fún, ìta lòun wà kò wọnú, bí náà sọ̀rọ̀ tó bá ti gbé wọlé kò sí wàhálà. Obìnrin yẹn wá ṣoúnjẹ ilẹ̀ fọ́kọ̀ọ̀kọ̀ ò lè jẹun yẹn, ẹ̀rù bà láti jẹ́ pé àìsọ̀rọ̀ obìnrin jẹ́ ṣe kó fi poison sí. Lẹ́yìn 10 minutes tí woman yẹn padà ní tó bá my dear ò jẹun ní, ó lóun ò lè jẹ́, ó wá ní òkè ẹ̀rù ń bẹ̀ bóyá mo fi nǹkan sí, obìnrin yẹn ṣẹ̀wà jẹ́. Ó ní kóbìnrin yẹn mú mi máa yẹn ṣẹ̀ṣẹ̀ wá jẹun yẹn. Ó kú kọ́kùnrin yẹn wọlé sùn, kò lè sùn bá lọ. Tó bá ti gbọ́rọ̀ ẹ̀sẹ̀ asáré dìde, ìyàwó tún lọ bá pé ó wọlé sùn ni, olóhun ò lè wọlé sùn, òun mọ̀ bóyá ó máa dú òun kílẹ̀ tó mọ́ ni àwùmá ẹni rárá. Ìyẹn wá sọ fún pé ṣé torí pé mi sọ̀rọ̀ wà lọ sùn, kò sí wàhálà. Gbàtílẹ̀ wá mọ́, ó ṣẹ̀ wá pé ọkọ ẹ̀. Ó ní sórí tí mi bá sọ̀rọ̀, mo mọ̀ pé ó máa la hypertension. Tó bá dẹ̀ la hypertension, ó máa fẹ́ kà àwọn ọmọ mi torí mi fẹ́ dopó ọ̀sán gan. Ó ní ṣó fẹ́ gbọ́n tó wà nú mi, ó ní bẹ́ẹ̀ ni. Ó ní reason tí mi fi ní bínú sí ẹni pé òun ṣẹ̀tọ́nú ilé. Ó ní ṣùgbọ́n ṣó orí tó máa ṣe ni pé ilé táwọn ń kọ́ lọ́wọ́ òun náà lówó ń bẹ̀, látẹ̀lé lóhun ní kọ́bọ̀ ń bẹ̀ mọ́, ìwọ ló máa kọ́lé yẹn tán. Owó òun máa fi sóúnjẹ sílé tẹ́lẹ̀, òun máa ń fóun o, ṣùgbọ́n òun rẹ̀ láti fi kọ́pọ̀ sóúnjẹ sílé mọ́. Responsibility ẹ ti di méjì, ó dẹ̀ rí pé ó lè gbé ló ṣe ń ṣe fúnra rẹ̀, òun ò ní bínú sí, tinútinú lòun fi sọ̀rọ̀. Ọ̀ntì tí máa yẹn sọ̀rọ̀ síta, tí wúmà yẹn sọ̀rọ̀ síta lára máa yẹn tó wálẹ̀. Ẹni tẹ́ bá rí tẹ́ ṣẹ́ tó dákẹ́ tó ń wo irú wọn ló dangerous jù. Bọ̀tẹ́ tẹ́ bá rí tó jẹ́ kẹ́ tó ṣe pa, ó tún ẹ̀sìn ní fọ́nbù, ẹgbẹ́gbẹ́ tó máa ṣe ló ń sọ yẹn. Gbogbo tó lè ṣe pátá ló ti ṣe tẹ́ẹ̀mí yẹn. Kò sí nǹkan kan mí lẹ́mìí ẹ̀ mọ́. Kódà the funniest part ni pé ìjọ́ kejì ò lè ti gbàgbé. Bó nílùú fùfù ṣe máa ṣe, wọ́n ti sọ̀rọ̀ gbúgbúgbúgbú, ó ti tán síbẹ̀. Bọ́ṣọ́ láwọn kan, wọ́n dínú débi pé wọ́n ò ní sọ kó wọ́n kàn máa ṣe jẹ́jẹ́, ìyá dẹ̀ máa láìkí wọn. Ṣùgbọ́n tó bá máa bẹ̀rẹ̀ silent devil náà pẹ̀lú wọn, silent devil. Gbogbo tí Ìgbòho máa ṣe lẹ́tírí tó ń fọ́nbù sí yẹn, ẹ tí ó bá kí bá tẹ̀lé mi, yóò bá yẹ èyí rọ ní ìsìn tó yẹ ṣẹlẹ̀ sẹ́lẹ̀ bọ́dì. Gbogbo wa ò lè tẹ̀lé Ìgbòho, gbogbo wa ò lè bá Ìgbòho tẹ̀lé Tinubu, never. Ìdí ni pé ààrò orí bákan náà, oníkálukú wa ò rí Tinubu bákan náà bóun ṣe rí gbogbo atókò rí. So àwọn tó bá rí bó ṣe rí náà máa tẹ̀lé, nǹkan kò dẹ̀ ní ṣẹlẹ̀ sáwọn tí ò tẹ̀lé lágbára Ọlọ́run. So mo fẹ́ kí gbogbo wa ká ṣe sùúrù fún àwọn nǹkan tó ń ṣe ṣẹ́rẹ́ ní bá súnmọ́ Ìgbòho wọ́n nà wọ́n. Tí Ìgbòho bá tú àwọn àṣírí kan fún pé báyìí tó bá wà náà tó dúgbò tẹ́lẹ̀ wà láàṣọ́pọ̀ ti Ìgbòho. Ní tó ń ṣe rí àwọn ọmọ àwa tó ti wá bá sọ̀rọ̀ táà bá wá sọ fẹ́yìn tó kù pé ṣe sùúrù, ní tó ń ṣe yé ó yẹ kẹ́ máa gbọ́ sí wa lẹ́nu. Mo fàsìkò sọ fún gbogbo Yorùbá pé àsìkò ìlà nídìí ìṣọ̀kan jù ká lè ṣẹ́gun àwọn olórí ibú ìta ìtàn fẹ́ bá wa jà pé dandan sẹ́ẹ̀ àfi káwọn lé wa kó lórí ilẹ̀ bàbá wa. Ó lè má dá àdúgbò tí yín máa o, ó lè má dá àdúgbò yín sá o, ìyà jẹ ọmọ Yorùbá o. Àwọn Fúlàní yẹn ẹ̀ ta Yorùbá gan. And àdúrà mi sọ lọ́hùn tèmi ń retí sẹ́ òní kí Ìgbòho bẹ̀rẹ̀ security program ẹ̀ yìí. Káwá ráwọn jagunjagun kan tẹ̀lé, kan support ẹ̀, àwọn tó lọ sí allegiance yẹn káwọn náà dìde mọ́ lóòótọ́. Ẹjẹ́ àjọ máa wo kí ló fẹ́ ṣẹlẹ̀ Nàìjíríà. Gbogbo tí Ìgbòho sí tí Yorùbá rí kiri, àwọn African countries, àwọn world countries kiri, á kú òun bẹ̀ fún wa, oníkálukú á lè gbélé nírọ̀rùn. Tó ṣẹlẹ̀ South Africa yẹn sìn, àìmọye ọmọ Yorùbá tó jẹ́ pé wọ́n ti wà lóbànújẹ́, ojú kan náà wọ́n máa fi wo gbogbo wa, ìnira kan náà kó bá Yorùbá kiri. Yorùbá tó ń lo láìfẹ́ jẹ́jẹ́ tó ń ṣe legal businesses káàkiri, àkóbá ni àwọn ọmọ Ìgbò yẹn fi ṣe fún wa. Àfi ká dùbí báwo ni ẹ̀yà wa ìṣe fẹ́ gba òmìnira kúrò lọ́wọ́ Fúlàní apanirun. Ẹ jẹ́ ká tiẹ̀, ó tiẹ̀ máa dá o, kò ní dá o, ó máa pọn mọ́ rí o,
kò ní pọnmọ rí o. Ẹ jẹ́ kó ní kálukú fún Ìgbòho ní second chance. Ẹ jẹ́ àjọ fọwọ́ lẹ́rán ká máa wo kí ló fẹ́ ṣe. Tẹ́sì tó dá bá wa yọ ń bẹ̀ fine. Bẹ́sì tó dá bá dẹ̀ tó yọ ń bẹ̀ fine. Èyí tèmi mọ̀ wípé èsì tó dá la máa rí gbà lágbára Ọlọ́run. Gbogbo wọn jẹ́ ṣe dìgbò kiri, wọ́n jẹ́ Aláàfin Arẹ̀yùn, wọ́n jẹ́ Sẹ́ríkì Fúlàní káàkiri yẹn. Àwa Yorùbá ti gbàgbà mọ́ra tó pọ̀ jù. A ti gbàgbà mọ́ra, and this is high time for us. Ẹ wo tán ṣe South Africa, mo mọ̀ pé ká nílẹ̀ Yorùbá ni wà láì Ọlọ́run. Á ra àwọn ọmọ Yorùbá tó máa kàkà àwọn tó ṣe nǹkan ẹ̀. Torí wọ́n ti jẹ́ Ìgbò. Káwá nífẹ̀ẹ́ tí Yorùbá ní sí Ìgbò ní Ìgbò ní sí wa ní bá má dá o. Láti bí síbẹ̀ wọn nífẹ̀ẹ́ wa kọ́bọ̀ báyìí. Láti bí síbẹ̀ wọn nífẹ̀ẹ́ wa kọ́bọ̀ wọn náírà. A dẹ̀ nínú Yorùbá 90% Yorùbá fẹ́ kú lé wọn lórí. Kódà ṣe kí n sọ fún yín, wàláhì Ìgbòho nífẹ̀ẹ́ wọn bàjẹ́. Wọ́n dẹ̀ hate Ìgbòho, ìmọ̀ náà ń pè lámàlà kìíní kan yẹn sí. Ìgbòho nífẹ̀ẹ́ wọn burúkú burúkú. Bẹ́ẹ̀ tó wọn like Ìgbòho láti bí síbẹ̀. Wọ́n dẹ̀ ń ṣojú ayé. Wọ́n á yọ́nú sí wa. Àwa Yorùbá, I think this is the right time, this is the right time fún wa láti fi mọ̀ ṣọ̀kan, láti mọ̀ bó là ń lọ, láti mọ̀ kí la fẹ́. Èmi tèmi mi ti sọ̀kan nù lórí òmìnira wa, mo mọ̀ pa ṣe máa gbà. Mo mọ̀ pa ṣe máa gbà, but one step after the other ni. Tá bá sọ pé a fẹ́ kẹ́sẹ̀ méjèèjì bọ́ ṣòkòtò kan náà lẹ́ẹ̀kan náà, ilẹ̀ ilẹ̀ láti bára wa, á rí pa máa ṣubú. Ìkọ̀kan báyìí náà yọ sẹ̀nú ẹkù. Ẹ̀ tó bá ti débi tán ti ń ṣe porí. A mọ̀ pé kọ̀ọ̀kan làwọn tó ń ṣe po. A mọ̀ pé kọ̀ọ̀kan làwọn tó ń ṣe po yọ ẹsẹ̀ kúrò nínú ẹkù lóòótọ́. Ẹni bá fẹ́ yọ méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan ṣubú. Yorùbá àlè kórí méjì bọ̀ náà, ẹ jẹ́ a ṣe sùúrù láwọn ayọ̀nù sí wa. Dictionary wa ó ṣì wà fún títà fẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí. Dictionary náà rí 32,000 àwa tá bá nífẹ̀ẹ́ sí. Díẹ̀ báyìí ló kù. Gbogbo tó kù gan-an ó yẹ kó tán lọ́sẹ̀ yìí lágbára Ọlọ́run. Oníyanṣẹ́ ọlọ́kà ṣùgbọ́n tí ẹ bá wa wò pé ìlà dúpẹ́ lọ́wọ́ yín. Àṣàrò lèmi pé wà fún àtàkíyèsí. Ẹ jẹ́ ká ṣe sùúrù o. Kí n tójú wa rí káàkiri Africa àti other countries kó tójú wa bá máa rí bẹ́ẹ̀ mọ́, àfi ká ṣe sùúrù. Rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tí Ìgbò tó kó bá wa látún rí yìí o, lọ́wọ́ á ṣe dáadáa fún wa. Láyọ̀.